Orúkọ tèmi ni Alice Olujimi. Iléèwé tí mo kọ́kọ́ lọ, iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi Onward Nursery and Primary School ní ìpínlẹ̀ Èkó bí báyìí. Then lẹ́yìn yẹn ni mo wá lọ sí Mercy Day College. Ibẹ̀ ni ti ṣetán ní secondary school. A dẹ̀ tí wá tẹ̀síwájú, mo lọ sí Grace Polytechnic. Ibẹ̀ ni mo ti ṣe ND àti HND mi. Bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a tún ṣì ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ pèdèpèdè sí. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ti pẹ́, but ó jẹ́ nínú ìjọ wa tí a bá fẹ́ ṣe children party nínú church, tí a bá fẹ́ ṣe youth party or youth program ní inú church, èmi ló máa ń pè kì í ṣe kí ni presentation fún wọn. Gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ April 2016 ní ọdún yìí ni mo darapọ̀ mọ́ iléeṣẹ́ Orisun gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀. Bó ṣe ń lọ ní ètò tí mo kọ́ máa ṣe tí mo dẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ti abala ìlera bẹ́ẹ̀ ni. Ẹ̀kọ́ tí mo ti rí kọ́ látìgbà tí mo ti bẹ̀rẹ̀, mo kọ́ ẹ̀kọ́ pé ká máa ní ìfaradà, ká dẹ̀ máa ní sùúrù, ká tún máa ní ìtẹríba, because tí a bá ní gbogbo nǹkan báyìí, gbogbo nǹkan tí a bá fẹ́ ó máa tẹ̀ wá lọ́wọ́. Ìdojúkọ pọ̀, bí ká má jẹun látàárọ̀, bí ká ti jókòó, ká ti ṣe program tán kí ọ̀gá dé kó ní gbogbo nǹkan tẹ́ ṣe látàárọ̀ yẹn ò ṣì lẹ́ṣe, ká tún wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹ mọ̀ kò easy bẹ́ẹ̀ ká délé lálẹ́, but mo rí pé ara ìdojúkọ náà níná, but mo rí pé ẹ̀kọ́ náà ló tún jẹ́ fún mi. Èròǹgbà mi fún iléeṣẹ́ Orisun, mo fẹ́ kí iléeṣẹ́ Orisun tún tàn sí i. Mi fẹ́ kó máa lọ wò wá lórí YouTube nìkan, mo fẹ́ kó máa wò wá lórí tẹlifíṣọ̀n nílùú òyìnbó, nílùú South Africa lọ bẹ́ẹ̀. Èròǹgbà mi fún iléeṣẹ́ Orisun nìyẹn. Mo dẹ̀ tún èròǹgbà mi fún iléeṣẹ́ Orisun sí lẹ́ẹ̀kan sí ni pé ọ̀gá wa Kwame, bẹ́ẹ̀ ni mo fẹ́ kó tún ṣí radio station fún iléeṣẹ́ Orisun tiwantiwa. Èròǹgbà mi fún Orisun nìyẹn. Ìgbésẹ̀ mi fún ọjọ́ iwájú ni pé kí àwọn èèyàn tí wọ́n ti mọ̀ mí kí wọ́n mọ̀ mí káàkiri gbogbo àgbáláyé, àti pé ìgbésẹ̀ mi tún ni pé mo fẹ́ dá iléeṣẹ́ tẹlifíṣọ̀n tó jẹ́ tiwantiwa ti èdè Yorùbá sí ilẹ̀ òkè òkun. Ìgbésẹ̀ mi ni. Ẹ̀yin aráalé, bẹ́ẹ̀ ni mo mọ̀ pé tí wò wá látàárọ̀ pé èwo làwọn pípù yìí tún ṣe. Bẹ́ẹ̀ ni ní oṣù September tá a wà yìí, kí ni mo wí? Ní oṣù September tí a wà yìí, bẹ́ẹ̀ ni à ń pa àwọn nǹkan kan pọ̀ ní iléeṣẹ́ Orisun, láti bí àga ìjókòó, láti bí yàrá láti máa bá yín sọ̀rọ̀ lọ́jọ́ kan òwe ẹ̀rọ. Ẹ máa rí pé àwọn yàrá tuntun, àwọn àga tuntun, àwọn ojú tuntun, àwọn gèlè tuntun, àwọn èèyàn tuntun ni ẹ máa bá sọ̀rọ̀ láti October 1st. Kí ni mo sọ? Ẹ má gbàgbé bóyá kẹ́kọ́lẹ̀ October 1st. Ẹ máa wo eré tuntun, orin tuntun, ètò tuntun lórí Orisun Original #1. Watch out.